ẹ mọ̀ ọ̀gá yín lọ́gàá o ẹni tí ò bá ti dalẹ̀ mú sọ o ẹni tí ò bá ti dalẹ̀ ni mò ń sọ o mọ́ dalẹ̀ náà fàwọ́dá o orí àríwú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni báwọn méje lọ́mọ ẹ̀yìn Jésù tí bá kápò ẹ̀ gangan tó ń kówó sí lọ́wọ́ ṣé kò dalẹ̀ èmi máa rọ̀ yín torí ohun tí a gbé dání ìtìbílẹ̀ lélẹ́yìí Jésù máa mú ẹ̀yin òun sọ̀rọ̀ ogún ọdún lẹ́nìí ó láforíjì lọ́pọ̀ ànábì wa Muhammad kò tètè fìyà jẹ̀yàn a máa ń gbé ó máa dá ó máa ṣètòríjì ó máa bẹ̀bẹ̀ ó máa bẹ́ẹ̀tì àfìmọ́ búra àfàdá búra àfìsàngó búra wọ́n gbé tàǹgẹ̀tì ni mọ́tò ò ní pa yín o àsìkàbọ̀ ò ní bà yín o bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún ìyọ́nà ọlọ́ọ̀bẹ yín ẹ má dalẹ̀ Oòduà ẹ má dalẹ̀ Oòduà bàbá Ọọ̀ni lẹ wá báyìí gbogbo bí bàbá bá ṣe bá yín sọ̀rọ̀ ẹ tẹ̀lé o ṣe rí ọmọ tí ó bá ń rí bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ sùn sí bóyá bàbá wa gbórun pa kíní ródóródó abẹ́ bàbá ó wá yọ jáde ọmọ wa lọ ọbẹ̀ láàrin olùgbé kíní bàbá mi ló yọ jáde ó wá lọ ń tampin tani ò sàmọ̀ yín pé ibi tó gbà wá ló fẹ́ gbà lọ yẹn so lẹ́yìn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa pátá sí ayé the physical God tá ń rí bàbá Ọọ̀ni ni. ẹ ṣe kábíyèsí. kábíyèsí o. torí ọjọ́ ìdá wa sáyé àkọsílẹ̀ ni gbogbo wa ń kà bó o ṣe lágbára tó sọ̀rọ̀ Ọlọ́run rí kò ṣẹlẹ̀ rí. sọ̀rọ̀ ànábì rí. rárá Mósè ò rí rí. Jésù ní ò rí rí. àkọsílẹ̀ ni ohun tá a kà nínú ìwé mímọ́ gan ó láwọn tó pojú wẹ̀yìn tán ó náà dọ̀gbun yọ ojú wọn wò bàìbàì wọn rí náà mọ́ but the physical God tá ń rí láyé lè ní sìn Ọọ̀ni ni. kábíyèsí o. ní ìgbà ìwáṣẹ̀ tí ọba bá pàṣẹ pé lágbájá ẹ lọ bẹ̀rẹ̀ síbi ògùn wọn lọ bẹ̀rẹ̀ yẹn o ìgbà táyé dayé olófin náà yí padà náà wọn ń fàgbò ṣètùtù àwọn fẹyẹlé ṣètùtù àwọn fàgùtàn ṣètùtù látijọ́ ọmọ èèyàn ni ta ló fẹ́ mọ́ba so the physical God gẹ́gẹ́ bí olórí ayé àrólé Oòduà ó ní bàbá wa Ọọ̀ni ojoojúmọ́ ní bàbá Ọọ̀ni ẹni wá ti wà ń kó òrùkù yẹn bàbá Ọọ̀ni yẹn yín sì pé ilẹ̀ Yorùbá ọ̀gbọ̀dọ̀ bàjẹ́. lẹ́ni tó bá mọ iye sùn ti ṣe lẹ́ni. láàrin ọjọ́ kan ṣoṣo fún òkè ṣètò. pé kí wàhálà máa fà ẹ̀rẹ̀ kan lóko lẹ̀ Nàìjíríà bàbá Ọọ̀ni ó ṣe everyday. bàbá mi sọ fún mi pé Ọọ̀ni tí mo ń wò yẹn ó ní ojoojúmọ́ ní ọmọ ṣètùtù pé nǹkan ebi ò gbọdọ̀ wọlé Yorùbá ogun ò gbọdọ̀ pé Yorùbá lọ ó ní ọjọ́ kan péré láàrin ọdún kan ní fi mọ́ sinmi ní ètùtù ó lóun nìkan ló sì mọ̀ ó ní kọ́dà àwọn tí wọ́n ń ṣètùtù yẹn gan ọmọjọ́ yẹn mo fọ bàbá mi pété yẹn fún mi débẹ̀ pé gbogbo ọmọ ṣàdúrà pé gbogbo àwọn ọmọ tó ń lo ojú ogun ni o ètí ń lọ gbá ni o kí wọ́n máa lọ ni o àwọn ọmọ bọ̀ ni ojoojúmọ́ náà wọ́n ṣètùtù yẹn. wo àdúrà máa mú ẹ àdúrà máa mú ẹ àdúrà àwọn bàbá kò ní ṣe tiẹ̀. àṣẹ tèmi máa rí. wọn ní rí ẹ mú o torí àti ń wáyé ká mọ̀ lọ́ta bó o ṣe ń sin gbogbo Nàìjíríà tó kò mí ìpè gbogbo ayé ló fẹ́ràn ẹ o torí tá a bá ń gúnyán bọ́ọ̀lù a máa lọ́ta padà ẹ̀ sọ̀kù sọ́jà lójoojúmọ́ a máa lọ́rẹ̀ẹ́ àwọn kan nítorí kò tiẹ̀ sọ̀kù sọ́jà yẹn gbogbo rìn náà kó jẹ́ káwọn fẹ́ràn àwọn kan ní ẹ̀yán tó ń gún bọ́ọ̀lù yẹn bó fi ń ṣàwúrí owó ni bó ṣe wà nìyẹn gbogbo ayé ò ní fẹ́ràn ẹ̀ then mind you gbogbo ayé ò dẹ̀ ní jọ́ta ẹ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ tó ṣe tó ayéfẹ́lẹ́dẹ̀ ẹ̀kọ́ lórin o ó ní tó bá ti rí 65% ó ní fi 35 tó kù sílẹ̀ wọ́n máa bá tí wọ́n lọ ayé wà lẹ́yìn ẹ̀ kò ní ṣubú dànù agbára Olódùmarè gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn lẹ́yìn tó bá ti fi kú mọ́sẹ́ o kò ní sí wà kò ní kú kò jíjì ọlọ́run Olódùmarè ní gbogbo tẹ́ bá ń dé ọlọ́run máa gbé ilé kéde ara balẹ̀ láti gbọ́ òun bàbá wa Ọọ̀ni olórí ayé.